ìgbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ọ̀rọ̀ ọmọkùnrin mọ̀mọ́ ti kọjá bá mọ̀ ọ́n ṣèrò Làǹdẹ̀ mọ̀mọ́ ti yí òun padà bẹ́ẹ̀ àbí kàn ti porúkọ ọmọkùnrin ìjọba Làǹdẹ̀ yìí mọ́ gbèrú mọ̀sí ká mọ́ gbogbo ìyẹn ènìyàn tí ń gbọ́rọ̀ fámílì ń káàkiri gbogbo àgbáyé ìwó ń yẹ ẹnu ọlọ́fà bíi iye ìlà àti gbọ́mọta ìwáyà àgbọ̀n Làǹdẹ̀ sọ o torí ọ̀rọ̀ tẹ́ ń bá yí ó yé mi irọ́ ni o ọ̀rọ̀ ọmọ yé mi mọ́ o ibi Làǹdẹ̀ mọ̀ bọ́rọ̀ ayé rẹ̀ lọ á tó stage kan tó jẹ́ pé ṣe lolúkálùkù àwo Làǹdẹ̀ gbogbo ń bá ṣẹlẹ̀ sí ìwó ń Làǹdẹ̀ sọ yé tó lágbára o ṣe mi nìkan màá gbóyè ṣùgbọ́n ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìmọ̀ gbàgbé kí a subscribe sórí ètò kí a like kí a share rẹ̀ ká lè amú bó bá ṣe lọ bí bá tó ṣe lọ ká tún lè àmú wá sí tí gbóyìn olólùfẹ́ rẹ̀ kí n náà jọlá gbogbo tá a bá mú wá sí orí ètò kí n like kí n comment sábẹ́rẹ̀ ń share fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo ènìyàn lára ń Làǹdẹ̀ sọ yé lágbára o ṣùgbọ́n ìwáyà gbọ́rọ̀ ń bẹ torí ọ̀rọ̀ yé ó kọjá bá a ṣe rò ọ̀rọ̀ ti bá bòmíràn yọ o tó bá yé ẹsẹ̀ ní mẹ́yìn ọ̀rọ̀ yé lágbára o. ẹ jọ fine for ó níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ìyàwó mi níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ má gbèrú mọ́ sí kiri ó ń lọ́rọ̀ owó tí mò ń sọ lẹ́ẹ̀kan ó ń ta àwọn aṣọ ó máa ń ta àwọn aṣọ lóyún ó ń ta tẹ́lẹ̀ ẹ understand mo fi títóbi ọlọ́ọ̀bá búra èmi lóyún ìgbà tí mo fẹ́ ra mọ́tò lẹ́sọ̀ọ̀sì yẹn mo fi títóbi ọlọ́ọ̀bá búra èmi ló kó owó yẹn fún pé kí n fi kún owó mọ́tò yẹn ló kó 900,000 fún mi nígbà yẹn ó dẹ̀ ń ta kírímù ọmọ yẹn ò mọ nǹkan kan pa ẹ̀ mo fi títóbi ọlọ́ọ̀bá búra ọmọ yẹn kò mọ nǹkan kan òótọ́ ló ti bímọ rí bọ́ èmi kọ́ ni mò ń gbé bùkátà ọmọ ẹ̀ kó tó fẹ́ mi ṣèbí àwọn ọmọ tá à ń sọ yìí eléyìí tó kéré jù ní bóyá 9 years àbí 10 years o eléyìí tó kéré jù ní 9 years àbí 10 years so sẹ́mi ni mo bá ó dẹ̀ ti kúrò ní ọ̀dọ̀ ẹni tó fẹ́ tí wọn ò ti fẹ́ ra mọ́ ó ti tó bóyá ìsìnà 2014 kó tó di pa fẹ́ra bóyá 2020 ẹ̀rí ṣé èmi kọ́ mò ń bá fìdí àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà táyà èmi kọ́ ni mò ń bá fìdí àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀ ó ti ń fìdí àwọn ọmọ ẹ̀ kó tó di pé ó wá bá mi kó tó di pa fẹ́ra ó dẹ̀ sọ fún mi pé òun ti bímọ mo dẹ̀ accept ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ bí mo dẹ̀ ṣe accept ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ kò ń ṣe pé àjọ gbé pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n nílé tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kọ́ kí n tó gbé fẹ́ náà àjọ gbé ọmọ ẹja máa tẹ belief ara wa ẹja máa òun ló even ọmọ mi ti tèmi òun ló sọ pé kí n lọ mú wá láti Ọ̀ṣun ọmọ sí lọ mọ ọmọ yẹn wá tí ọmọ yẹn tó fi wà ní ọ̀dọ̀ wa. n tó dùn mí jù ọ̀rẹ́ mi jẹ́ ọ̀rẹ́ mi ta ó tún rẹ́ mi dànù ó tún máa wọ́n tún wá ṣe débi wípé wọn ò fi bò àwọn èèyàn ti mọ̀ kémi gan tó mọ̀ kí wá là ń bò. àníṣe tí wọ́n bá pe ìyàwó mi ní ìyàwó Làǹdẹ̀ inú màmá bí ọmọ mi kà sí pé wọ́n ń pè ní ìyàwó Làǹdẹ̀ ìyàwó mi àti màmá ṣe mẹ́kà sí ti lè jowú jù kẹ́ lè mọ ibi tí wọ́n ti. kí ló fa nǹkan tí ó fi lọ gangan. sẹ́ẹ̀rì ibẹ̀ yẹn gangan ni fẹ́ àmọ́lẹ́sìn torí oríṣiríṣi nǹkan ló ń sọ fáwọn èèyàn n tí mo tún fi wá accept pé kí n sọ ọ̀rọ̀ ìgangan nìyẹn gbogbo àwọn tó mọ̀ ní kí àmì ṣe ló ń bà wọ́n jẹ́ fún mi oríṣiríṣi irọ́ ló ń pa fún wọn kódà ó sọ débi pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní 2 years ago yẹn ó ń sọ fún wọn pé kò ṣẹlẹ̀ pé rọ́ ni pé ṣe ni àjọ plan opportunity lélẹ̀ fún láti sọ bá a ṣe plan yẹn plan tí mo ta àwọn ọmọ gbogbo mọ́tò tí mo ní gbogbo tó ọmọ ìbá ní ọ̀dọ̀ mi pátápátá nǹkan kan tó kù tí mi ti tà ò ní ilé mi ọlọ́run ló dẹ̀ yọ mí mo ti gbé fọ̀sẹ̀ líle tán nígbà kan mi ì rí báyà sí ni kódà ń bá ti tà gbogbo nǹkan tó bá ní ọ̀dọ̀ mi nítòkù tí mi ti tà nìyẹn à ń dájọ kan 100,000 ní àjọ yẹn lóṣù òun ló fi ṣe admin àjọ tí à ń sọ yìí
èmi náà mo máa ń bá dá o 100,000 lóṣù èmi náà ni mo máa ń bá dá àjọ yẹn. Ó wá ní ọ̀rẹ́ kan tó jẹ́ máníjà mi. Ọ̀rẹ́ yẹn à ń pè yẹn ní Marigold, mo máa dárúkọ ẹ̀. So ìyẹn náà wà nínú àjọ yẹn. Ìyẹn dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìgbà míì ó lè kó 2 million fún mi dání pé kí n bọ́ nǹkó dání, ó lè kó 3 million pé kí n bọ́ nǹkó dání. So ìgbà míì tó bá kó fún mi dání mo lè ná, tó jẹ́ pé ìgbà tó bá wù tó fẹ́ lò ni mo ṣẹ̀ṣẹ̀ máa dá owó yẹn padà fún. So èmi mo wá fẹ́ gba àjọ yẹn ní November. So bóyá change wá pọ̀ lọ́wọ́ ìyẹn ò wá rí àjọ yẹn dá. Ó wá ní ìyẹn lára mi wá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ ni gẹ́ yìí náà wẹ́ẹ̀ tó ní lára ẹni tó jẹ́ wípé ó máa ń kówó sí mi lọ́wọ́ ṣé torí 200,000 ni màá wá máa fi ní lára. Ìgbà tọ́lọ́run tẹ̀ ṣe jẹ́ wípé èmi ni mo fẹ́ gba àjọ filẹ̀ kó máa lọ anytime tó bá rí ó máa san. Gẹ́yẹn dẹ́ pè mí ó dẹ́ bẹ̀ mí pé kò sówó lọ́wọ́ pé kí n jọ. Ó dùn gan pé èmi mo fẹ́ gbàjọ kó má wò pé kí n má wò pé torí pé àjọ wà lòun ò sì dájọ yẹn. Mo dẹ̀ ní kó sì wá lágbà tó bá ti rí kó fún mi. Ẹni tó wá fẹ́ gba àjọ yẹn last òun wá fẹ́ gbà bóyá ọmọ yẹn ò tí wà dájọ yẹn bọ táìmù tó yẹ kí ó máa ní ẹni tí ò bá tí dájọ lára táìmù yẹn ò tí pè. Ó wá ní ọmọ yẹn lára. Ọmọ yẹn wá pè mí pé ìjọba kí ló ṣẹlẹ̀ tó bá tẹ̀ jẹ́ wípé òun àti Dára ń jà bó ló ṣe máa lọ rọ́bìsì nínú gúrùpù wíwárásì deadline àjọ ò tí ì parí. Ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣejà gan wà ní àárín wọn. Ara rádaràdà tí wọ́n ń ṣe kiri aṣọ náà ló ń fa ìjà láàrin wọn. Ṣẹ́rí bí ìyàwó mi ṣe gbọ́ pé wọ́n ń pè mí báyìí ó kàn bínú jáde nínú yàrá ni. Kí ló rí burúkú gan? Kí ni gbogbo ẹ̀ gan? Ó kàn bẹ̀rẹ̀ sí ní jára ní. Gbogbo ìwà yẹn ó dẹ̀ ti ń wù sí mi láti bí 6 months ago. Débi pé ó máa wùwà ó ti kún lé mi láti 6 months ago bọ́dí ẹ̀ lásán ló wà lé mi gbogbo ẹ̀ ti lọ. So ó máa wùwà bíi kó họ́ọ̀tì mi tó máa họ́ọ̀tì mi. Mo wá di dìdìrín fún torí wípé kò sẹ́ni tì mọ́. Mo dẹ̀ rí bí àrídùnnú mi nígbà yẹn tí mo wò pé ọmọ yóò gbọ́dọ̀ fi mí lẹ̀ kó má lè rìgírẹ́tì pé irú marriage wo lòun marriage. I do all my best to make her happy. Ìgbà mi ò lè náà fẹ́ lọ beach. Everybody inú àwọn ọ̀rẹ́ mi ló mọ̀. ATM mi ò sí lọ́wọ́ mi rí. Owó ẹ̀ ló máa ń wà. Tó bá náà fẹ́ yọ 20,000 ó lè yọ 100,000. Àwọn ọ̀rẹ́ lè testify sí tí mo sọ. ATM mi ń lo ATM òun ló máa ń lo ATM mi. So that's all that thing. Gbogbo tó ń fọ́ mi lórí nìyẹn pé kí ni mo fi ṣe ọmọ yìí gangan tí mo fi deserve gbogbo nǹkan báyìí. Ṣé rí ibi tó yẹ kí n ti notice ni pé láti bí 6 months ní bọ́dí ẹ̀ lásán ló wà lé mi ẹ̀mí ẹ̀ ti kó lọ́dọ̀ mi because tẹ bá rí bó ṣe ń treat mi nínú ilé I swear ẹ máa wò pé how can a woman be treating man like this but me no option because I don't want her to go. I see her as my last hope. Ní tí mi fẹ́ kó ṣẹlẹ̀ ló padà wá ṣẹlẹ̀. So àjọ yẹn torí pé so bí ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ àjọ yẹn wípé ó kàn jáde nínú yàrá pé ṣé kò ní sanwó àjọ ni kíní kan mo sọ pé Dára why are you doing me like this? Kí gbogbo kíní ìgbà tó dẹ̀ ti ń finá jó mi nínú ilé màá pè lóru. Ìyàwó mi kí ni mo ṣe fún ẹ? What happened? What is going on? Ṣé mo ṣe ẹ́ ni? A ní mi sẹ́wọ̀n. Wàláhì tàláhì mo pọ́ ọmọbìnrin mi pé tí mo bẹ̀ lóru pé tó bá jẹ́ pé mo ṣe kí n mọ̀ láti bí 8 months èmi àti ìyàwó mi ò sún mọ́ra mọ́ nínú mi.
nígbà fẹ́ súnmọ́ kí ló sì bá ní pé òmù ò ṣiṣẹ́ mọ́. Òmù ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ bíi ti báwo. Láńdẹ̀ ìwọ nìkan kọ́ ló wà dìpẹ́sì, ọ̀gá wà dìpẹ́sì. Ó ní godfather mi kan wọ́n lè jẹ́ ẹlẹ́rìí sí mi, HMD. Nígbà tí kinní sú mi mo pè wọ́n. HMD mi àjọ ń sáré kiri ni tá à ń wá kinní pé ìgbà tó ló mú òṣìṣẹ́ mọ́ pé kinní tá rẹ̀ fi máa wà jáì. HMD yẹn ló sanwó tá a fi ṣe kinní yẹn fún un. Àṣé òmù ẹ̀ ò ṣiṣẹ́ nínú ilé ni, àṣọwọ́ active ń ta, àṣọ ń ṣiṣẹ́ badly ní ọ̀dọ̀ makers. Ó ní bọ̀bọ̀ eléyìí tó dùn mí jù, ó ní bọ̀bọ̀ rádaràdà kan tí wọ́n pè ní makers. Òun ló jẹ́ kí n ṣe interview. Bọ̀bọ̀ yìí tún threaten mi, ọmọ wa ládùúgbò ni bọ̀bọ̀ yìí o. September 28, 2024 ló mọ bọ̀bọ̀ yẹn. Ibi birthday manager mi tó jẹ́ Merigold ọ̀rẹ́ yẹn, ibẹ̀ ló ti mọ̀. Èmi ń lọ sí show kan ní October 1st pẹ̀lú Táyé Kọ́rẹ́sì ní Ìbàdàn àti Ramota. So manager mi yẹn òun fẹ́ ṣe birthday ní September 28 yẹn. So òun wá fẹ́ kí n wá bí birthday yẹn, mi fẹ́ lọ gan. Bọ̀ ọ̀sán nípa ìjọba sẹ́ni wà ní síbẹ̀ ní so ní Ìbàdàn, ẹ̀dẹ̀ máa gbàbẹ̀ lọ Ìbàdàn. Mo dẹ̀ níwẹ̀ jẹ́ kí n lọ lóòótọ́, a máa gbàbẹ̀ lọ. Mo dẹ̀ lọ. Bọ̀bọ̀ ọmọ jákujàku makers tó jẹ́ bọ́ ìwà ládùúgbò yìí, ó dẹ̀ gbọ́ pé mo wà ní hòtẹ́ẹ̀lì tí a ti ń ṣe birthday ọmọ yẹn. Ó dẹ̀ wá. Kódà tó tún náwó níjọ́ yẹn fún mi, owó tó tún ná fún mi gan tí mo kó fún gbogbo àwọn ọ̀rẹ́ tí ó wà ń bẹ̀ níjọ́ yẹn, tí mo kówó yẹn fún wọn. Èmi dẹ̀ parí birthday níwọ̀n bá tèmi fẹ́ sí, mo dẹ̀ gbàbẹ̀ lọ Ìbàdàn. First day tíyàwó mi àmọ́ makers yẹn nìyẹn. Ní ìyàwó mi tí mo believe pé best in the whole world. Lè believe pé ìjọ yẹn ni makers yẹn ló bá yàwó mi ní ìkànsípọ̀. Ó bá mi nínú jẹ́ tí wọ́n bá sọ fún mi pé Dára ó lè ṣe gbogbo nǹkan báyìí, màá sọ pé irọ́ ni, kò lè ever ṣẹlẹ̀. Níjọ́ tó máa kúrò ní ilé mi ní January 2 bó ṣe kúrò nílé mi, ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn ló lọ. Ó lò 3 days pẹ̀lú ẹ̀. Níbi tó worst fún gẹ́yìdé, mò ń gbé ní Ireland. Ó dẹ̀ máa gbé bọ̀bọ̀ yìí wá lọ́ọ̀dì sí hòtẹ́ẹ̀ ní ẹ̀gbẹ́ estate mi ní Ireland, níbi tí mo ti mọ̀ tán ti mọ̀ mí. N tó dùn mí jù, ó rẹ́ mi jẹ, ó rẹ́ mi tà, ó tún rẹ́ mi dànù. Ó tún wọ́n tún wá ṣe débi wípé wọn ò fi bò. Àwọn èèyàn ti mọ̀ kémi gan tó mọ̀ kí wá là ń bò. Àníṣe tí wọ́n bá pe ìyàwó mi ní ìyàwó Láńdẹ̀, inú máa bí ọmọ makers yìí pé wọ́n ń pè ní ìyàwó Láńdẹ̀. Ìyàwó mi àti màmá ṣe makers ti lè jowú jù. Kẹ́ lè mọ ibi tí wọ́n ti lò mí dé. Nígbà tí mo kó ní so yẹn, àwa ń lọ sí Island padà. Ìyàwó mi wá bá mi sọ̀rọ̀ nínú mọ́tò pé Láńdẹ̀ makers yẹn ni ó máa fẹ́ support òun kíni yẹn, ó ń ta aṣọ, so ó fẹ́ fi òun ṣe ambassador. So tó bá fi òun bá ṣe ambassador, aṣọ yẹn ó máa gbé òun fún un ní 70,000. Ó máa gbé fún ní 50,000, òun á máa ta ní 70,000, òun máa rí 20,000. Mo ní mi gbà, torí pé mo mọ bọ̀bọ̀ yẹn oníradàradà. Ó ṣe máa náà fẹ́ gbé ẹ ṣe ambassador, kò ráwa ń bẹ́ àṣe actor ni àbí kíní kó fi wá ṣe ambassador. Mo ní mi gbà. Èmi àti ìyàwó mi jáde lé ní ìjọ yẹn ni, kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Ìgbà tó dijọ́ kẹta, ó tún pè mí
jókòó ó tún bẹ̀ mí pé Lande ó sáré bí gbogbo nǹkan ṣe ń lọ bó bá ṣe 1 million ló ń rí lórí aṣọ yìí àbí 500,000 òun náà tún máa fi sọ́pọ́ọ̀tì mi kankan báyẹn pé kí n jọ mo nílò. Ó wá sọ statement kan tí mo fi gbà ó wá ní pé tí èmi bá fẹ́ tóun bá ti fẹ́ ṣe nǹkan rere mi ń sọ́pọ́ọ̀tì mo ní lẹ́nu ẹ̀ dára. Ká tó kúrò ní mainland mo ṣí ṣọ́ọ̀bù millions of naira fún ẹ̀ náà. Ṣọ́ọ̀bù méjì ni mo já pọ̀ fún ní mainland foodstuff ló ń tà. Ṣọ́ọ̀bù méjì ni mo já pọ̀ tí n bá parọ́ kó nírọ́ ni mo pa tó ń ta foodstuff. Ìgbà tá a dé Island ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù mi bọ̀ ṣọ́ọ̀bù Island ó nágbára ju agbára mi lọ láti ń plan nǹkan mi tó fẹ́ máa ṣe kó tó gbé yẹn wọlé. Sẹ́rí bí mo ṣe gbà láàyè pé kó ṣe kíní yẹn gbà tó ṣe estimate yẹn báyìí. Mi wá rójú ẹ̀ ìyàwó mi lẹ̀ nínú ilé mọ́. Àárọ̀ ọ̀sán ó máa wà lórí fóònù pẹ̀lú mẹ́kà sí olórí burúkú yìí. Wọ́n á pe ìyàwó mi pé kí ló ṣẹlẹ̀ kéèyàn fẹ́ ṣe odidi kọ́nsáàtì gan tàwọn Davido gan kò gbọ́dọ̀ lé tẹ́lẹ̀ ó wá rí àtẹ̀yìn wá ní attention fún mi nílé kò dáná fún mi mọ́ kò sẹ́nìtìn fún mi tí n bá sọ ilé ẹnu mi rún mi mọ̀rọ̀ sọ. Ìyàwó mi ò lè kíìsì mi nínú ilé mọ́ ó dẹ̀ mọ̀ pé mo like romance ó máa romance mi ó bá mi ṣe débi pé nínú ilé èmi àti ẹ̀ dínà tómi tí ò gbọ́dọ̀ ní pàdé tó bá ń bọ̀ báyìí wàláhì ẹ̀rù ẹ̀ máa bà mí ó máa jókòó síbẹ̀ yẹn máa jókòó síbí bá sà ẹ lè imagine pé ìyàwó mi kó ìfẹ́ sán lára olórí burúkú ọmọ mẹ́kà sí yìí èmi ni mo dẹ̀ sanwó ìfẹ́ sán àwọn méjèèjì.